kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín àbúrò yín náà ni olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ ṣe lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ a máa yọ lórí wa, lórí ọmọ, lórí ọkọ, lórí aya, lórí ìdáwọ́lé wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ó ní ayé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kí a sáré ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ìkànnì tí a wà yìí, òun ni Àjùlọ TV. Àwa yá ìkànnì yìí lónìí, orí Dr. Zabby òun la gbà débí. Wọ́n ní ká dá dúró fún 2 weeks náà ni 2 weeks náà ti fẹ́ pé báyìí. Ẹ bá wa subscribe sórí eléyìí náà, torí eléyìí náà la máa ní láti fi ṣe backup lórí Dr. Zabby Talk Show. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní ti wá. Ọmọ tí àwa Yorùbá bí, a bí àwọn akọni, a bí àwọn olótìtọ́, a bí àwọn akíkanjú lọ́mọ. Àwọn tí ọ̀rọ̀ ò yé tó ń sọ wípé Yorùbá nation, oh my God, wọ́n wá da lórúkọ mọ́ ṣàpà, wọ́n wá mú àwọn náà gbé ẹbọ dé. Ọlọ́run mà ṣe o. Wípé àwọn kan ní àgbọ́yé, àwọn kan dẹ̀ dúró lórí wípé pẹ̀lú àgbọ́yé tá a ní sẹ̀, òun làwa dúró sí. Àwa dúró lórí wípé a ní ìran wa sẹ̀, ó gbọ́dọ̀ bọ́ nínú oko ẹrú ni. Ẹ̀sìn ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀, ìṣe ọ̀tọ̀. Ẹ̀sìn yìí kọ́ ló ní wípé a fẹ́ kúrò nínú oko ẹrú, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Àwọn aláìmọ̀kànmọ̀kàn ló nígbàgbọ́, ló believe wípé ẹni tó bá jẹ́ Christian, tó bá di Muslim, wọn ò rí yẹn gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Bọ́ ẹni tó bá wà nínú Mùsùlùmí, tó bá lọ ṣe ẹ̀sìn míì, tó dẹ̀ sọ wípé òun jẹ́ campaigner sí ọ̀rọ̀ Yorùbá nation yẹn ló tàn náà o. Because bí ìgbà tó jẹ́ pé nínú ọpọlọ wọn, wọ́n gbé ibì kan tó ti ń rúbọ síbì kan fún gbogbo àwọn tó wá pera wọn ní Yorùbá nation. Ṣé Sunday Igboho dẹ̀ ń sọ ní ọ̀hà? Ṣé Sunday Igboho kò ń ṣe olórìṣà kankan? Christian ni ṣe Sunday Igboho. Bó ó ní ìgbàgbọ́ nínú ewé àti egbò. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ancestors wa, ta ní pharmacies nínú wọn, àwọn ancestors ti wa, ta ní engineering nínú àwọn ancestors wa. Just name it. A ní àwọn bankers nínú àwọn ancestors ti wa. Tàbí kóyìnbó tó dé ṣá láti mọ nǹkan tó ń jẹ́ àdá. Kóyìnbó tó dé òun láti mọ nǹkan tó ń jẹ́ wípé kéèyàn disappear. Ó ti wà ní China nsìn. Just nylon náà ṣe, o ò lè rẹ́ni tó wà ní opposite yẹn tó bá fi nylon yẹn tó bá fi bóra. Ṣáfẹ́rì náà máa ń pè ní tàbí I don't know, bóyá ṣíjú ọwọ́. Àwọn bàbá wa náà ni. Àwọn nǹkan yìí a fẹ́ gbé díẹ̀ wá nínú nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n tó ń sọ ní ọjọ́ títí òní. Kẹ́ wá wo nǹkan tí Yorùbá nation, àwọn ọmọ Yorùbá tó bí àti ìdénú ẹ̀bọ̀ àti smell ẹ̀ wípé ó ń so èso rere, a máa fi ní àgbọ́yé ni. Tí ìkan ò gbọdọ̀ dí kan lọ́wọ́ nínú nǹkan tó bá nígbàgbọ́. Because nǹkan yìí ìgbàgbọ́ ni. Nǹkan tí a rí, tá a nígbàgbọ́ lé lórí, èmi ò rí mo nígbàgbọ́ lé lórí, ìgbàgbọ́ tèmi nìyẹn. Tí a máa lè fi ní freedom, tí a máa lè fi jọ jẹ́, tá a máa lè fi jọ rẹ́pọ̀. Àwọn challenges tó ń wá fún wa yẹn tó máa lè stop. Àwọn nǹkan míì táwa ò lè ṣe nílùú òyìnbó tàbí nílùú bòmíì tó jẹ́ wípé orílẹ̀-èdè tiwa yẹn la máa fi máa ní ara wa lára. Yorùbá wá bí nǹkan. Yorùbá nation wá bí nǹkan. Àwọn ata sọ wípé ilé ti tó lọ, mo kí wa wípé a kú oríire. Ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ Yorùbá tí ẹ̀sìn kò bò wọ́n lójú. Àwọn ọmọ àmúyangàn, àwọn bàbá àmúyangàn, àwọn brother àmúyangàn, àwọn brother wa olóríire, wọ́n ṣe àlàyé náà. Kó jẹ́ 1 second làwọn eléyìí fi ṣe àlàyé. Ó máa yé ẹ yékéyéké gẹ́gẹ́ bí mo yẹ máa ń sọ. Kò sí anybody tó campaign pé kúrò nínú ẹ̀sìn. No. Ẹni tó bá lóhùn oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká respect ẹ̀. Ìgbàgbọ́ ẹ̀ kò mú lára dá.
tó bá lóun fẹ́ jẹ́ ti Christian ẹ jẹ́ ká respect ẹ̀ kí gbàgbọ́ ẹ̀ kó mú lára dá, tó bá jẹ́ mùsùlùmí náà ẹ jẹ́ ká respect ẹ̀ kó mú lára dá, kódà gan àwa free thinker gan ẹ respect wa kí gbàgbọ́ wa kó mú wa lára dá. Now ẹ jẹ́ ká sáré wọnú agbami ètò. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà? Oh my God, ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà? Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ láti ẹnu kábíyèsí wa yìí náà. Nǹkan tí Yorùbá Nation bí mi ò tí gbé wá o, máa gbé wá ó ní máa fi ṣe kẹta. Kẹ́ gbọ́ ọ̀rọ̀, kẹ́ gbọ́ àlàyé, ara ẹ̀ á bù máa ṣọ, á mọ̀ pé nǹkan ti sọnù bá ti bẹ̀rẹ̀ sí ní rí i padà. Àní tí nǹkan ò bá dàrú ńgbà míì kò ní tò, tí nǹkan bá bàjẹ́ ńgbà míì kò ní ní solution. Bí positive dẹ̀ ṣe wà bẹ́ẹ̀ náà ni negative wà, ẹ má mind ohùn mi. Mo kí wa lẹ́ẹ̀kan sí i pé a kú bójú ọjọ́ ṣe rí, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ lẹ́nu bàbá wa yìí náà ká tó wọnú agbami ètò lọ. God bless you. Ní gbogbo ẹni tá bá rà àwọn èèyàn wa tó jẹ́ Muslim bíi yín, ohun tí wọ́n máa ń ṣe jù ni pé wọ́n máa ń condemn culture. Èmi dẹ̀ rèé ó ní gbogbo ẹni ó bá jọba á jẹ́ ọba lórí tradition pẹ̀lú culture wa ni kò gbọ́dọ̀ parẹ́. Báwo lẹ́sìn dé tẹ́wàá ní gbogbo culture wa ò dáa? Yes, there are some you can, amend. But majorly, culture wa is one of the best in the world. Ìgbà tá a dé, a máa ń ní Ṣakíbí, à ń pè ní ọdún bẹ̀rẹ̀. Ìgbà tá a bẹ̀rẹ̀ ọdún yẹn, kò sórúkọ tún ò pé wá tán. Báwọn ti ẹ̀rù pé Muslim lélẹ́yìí ni ẹ dákun ẹ bí a ṣe ò ṣe Muslim ọdún táwọn ti rò pé yóò parẹ́ ó tún lọ gbé dìde. Mo ní, is there anything fetish about this festival? Tẹ́ bá rẹ́ anything tó wà fetish ẹ point it out carry. Culture àbáṣe máa appreciate ara wa láyé àtijọ́, bá ṣe organize society wa láyé àtijọ́ tí gbogbo ẹ fi lọ dáadáa náà ni festival yẹn wà about. Nothing more, nothing else. But I think our people have come to terms with it. Ìpè eléyìí ò ní gbọ́ yóò máa ṣe lọ́dọọdún ni àádẹ́ máa ṣe festival yẹn lọ́dọọdún táwọn ọmọ owó fi dé bá. Ṣé rí ó dàbí ká ní thinking wa papọ̀ díẹ̀. Ṣé rí ilé ta kọ́ yìí òkè ẹ̀ library la fi ń ṣe. A ṣe library, a ṣe bí archives sẹ́gbẹ̀ẹ́ kan. A ti announce àwọn èèyàn pé ẹ̀yin tẹ́ bá léegun lé yín tẹ́ ẹ̀ ló mọ́ tẹ́rù ń bà yín ẹ gbé wá sí bí àbá ń keep ẹ̀ síbẹ̀ yẹn. You see, gbogbo nǹkan àwọn ọmọ wa gbọ́dọ̀ rí gbogbo àwọn kìíní yìí. Kò ṣe pa máa tẹ epo síbì kan máa no. But let them know our culture. Wọ́n bá mọ culture wa, àwọn náà wà proud of it pé báyìí la ẹ wo àwọn tó máa ń jó tàbí àwọn tó máa ń kọrin yẹn tó máa ń kọrin ìbílẹ̀. Anyway àtẹ̀yìn bá wà tí wọ́n bá ń ṣe èèyàn ó feel kind of satisfaction kan pé yes, this is my culture. Béèyàn tí ẹ bọ́n ṣe. Ìfà mo máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi mo ní tó máa ń àwọn onífà yẹn tó máa ń sọ ohun fáwọn ló máa ń wù mí bíi pé kí n kọ pé mo láìkẹ̀ bí wọ́n ṣe máa ṣe. Then ṣe rí gbogbo tó máa ń sọ ohun ifá ní nǹkan mọ́ ifá yẹn ni ifá kan wà bóyá odù fòun ṣé tí wọ́n bá sọ fún yàn the lecture they are in wàá wà surprise pé ṣé kí ni tí wọ́n ní ọ̀dà yìí náà ló tún ní irú ẹ̀kọ́ báyìí nínú. So ìyẹn fi hàn wá pé kì í ṣe gbogbo nǹkan wa ni ò dáa, nǹkan wa dáa tó pọ̀. Going back to your
ẹ má bínú, mo sáré lọ bu omi mu ni. Now, ẹ máa rí nǹkan tí kábíyèsí wa yìí tán sọ wípé ṣé nǹkan ẹ gbọ́, ṣé nǹkan tán ní kò dáa yìí ló ń sọ nǹkan báyìí? Yes. Ṣé rí nǹkan tán sọ yẹn? Ó ti jáde lẹ́nu èmi náà rí. Báwo ló ṣe jáde lẹ́nu mi? Bó ṣe jẹ́ yìí gangan náà ni tán kí ifá or something like that. Ó wà online. Ó wà lórí YouTube. Ìwọ tó bá mọ̀. Ó wà lórí TikTok. Bí ìgbà tó jẹ́ pé wọ́n ń ka ẹsẹ̀ Bible tàbí wọ́n ń ka Quran, bí ó ṣe wà gangan nìyẹn pẹ̀lú ìwé Ifá. Tó bá wá ń gbọ́, tó bá wá ń kí àwọn kan, wọ́n á máa wí pé èmi ti béèrè question yẹn rí, mo fọlọ́run búra. Àwọn nǹkan yìí, ìwé wo ló kọ́kọ́ dáyé? Mo fi Ọlọ́run tó ní mi, mo fi búra, èmi fúnra mi mo ti béèrè question yẹn rí. Because wàá máa rí wípé almost gbogbo nǹkan tó ń sọ nínú ẹ̀ ló wà nínú gbogbo ẹ̀sìn méjèèjì tó gbé wá fún wa náà. Because who knows? Ta ló mọ̀? Ṣé gbọ́ nǹkan tí kábíyèsí sọ? Ó ní ṣèbí nǹkan tó bá jẹ́ nǹkan tó mọ̀ ni, tó bá jẹ́ nǹkan tó kọ́ ni, because nǹkan tó gbélé wa lọ́wọ́ òun la tẹ̀lé. Do as I say, òun làwa ń follow. Bó wá rí kan nínú ẹ̀ tó wá ní ṣèbí nǹkan tán sọ pé nǹkan tó sọ pé la bá láyé, òun làwọn ìyá wa àti bàbá wa náà gbélé wa lọ́wọ́, òun náà gbélé àwọn náà lọ́wọ́, kọ́mọ wọn lè lọ sí school. Tó o bá gbà, tó o bá accept pé ti eyín yẹn kò dáa, ọmọ ẹ ò lè lọ sí school, ọmọ ò lè rí rere ṣe láàrin ìlú ńgbà yẹn, competition wà. Kò yẹ yín sìn, ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Ọmọ tá a bí, ọmọ wa lóríire, mo tẹ̀ sí gbàgbé orúkọ bàbá wa, brọ́dà wa, àáfà wa ńlá náà, tó mọ nǹkan tó ń ṣe, tó mọ kéwú tí kéwú yé wọn. Wọ́n jẹ́ ọmọ Yorùbá tí Yorùbá yọrantí lẹ́nu wọn. Wọ́n gbé tí wọ́n wá bọ̀ kò tí ì yá. Ẹ jẹ́ a tẹ̀síwájú kí n tó wá gbé tí wọ́n wá. Àtàwọn àwọn ẹni awí, a máa wá fi wọ́n là gbọ́dọ̀ fọmọ wọ́ ọmọ, tá bá ní ká fọmọ wọ́ ọmọ, á lù kan pa. A máa fún kan ní poison fún kan ni. Ẹ jẹ́ ká tún kọ́ gbọ́ nǹkan tí ẹni kábíyèsí wa sọ, ká tó wá gbé ti àwọn ẹni Ọlọ́run gangan, ká tó wá gbé tí wọ́n jáde. Let's go there. Ẹ̀ẹ̀kan ṣoṣo ló gbọ́dọ̀ fẹsẹ̀ rajó láàrin ọdún kan. Wọ́n ní àìrìnjìnnà láìrí abuké ọ̀kẹ́rẹ́. Aláròyé ti gbé ìwádìí dé ìlú Odò Ọwá nípínlẹ̀ Kwara, níbi tí ọba wọn kò ti gbọ́dọ̀ fẹsẹ̀ rajó ju ẹ̀ẹ̀kan ṣoṣo lọ láàrin ọdún kan, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú náà. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún 2024 yìí ni ọba Joshua Adéyẹmí Àdìmúlà ọlọ́tà ti ìlú Odò Ọwá nípínlẹ̀ Kwara ti sọ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni òun gbọ́dọ̀ jó láàrin ọdún kan, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú àwọn, àti pé lásìkò tóun bá ń fẹsẹ̀ rajó lọ́wọ́, òjìji òun kò gbọ́dọ̀ hàn. Kábíyèsí sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún 2024 yìí nílùú Odò Ọwá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú Aláròyé lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ọdún Ìjẹṣu àti ọdún Ògún tọdún 2024 yìí. Ọba Joshua Àdìmúlà sọ pé òun sì ń tẹ̀lé èèwọ̀ tó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe tìlú Odò Ọwá, nítorí pé ìṣẹ̀ṣe ni wọ́n fi tẹ ààfin àti orí ìtẹ́ tóun wà dó. Ìdí nìyí tóun fi gbọ́dọ̀ tẹ̀lé òfin tó rọ̀ mọ́ ìlú. Ó ní ẹ̀ẹ̀kan ṣoṣo ni òun gbọ́dọ̀ fẹsẹ̀ rajó láàrin ọdún kan. Lọ́jọ́ ayẹyẹ ọdún Ìjẹṣu nìkan sì ni, kò sí bí wọ́n ṣe lè máa lùlù tàbí kí wọ́n máa jó, mi ò gbọ́dọ̀ jó, mo kàn lè máa mirí lórí ìjókòó ni. Ọlọ́tà rọ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq kó fún ìlú Odò Ọwá ní ẹ̀tọ́ àwọn. Ó tẹ̀síwájú pé lára ẹ̀tọ́ táwọn ní lọ́dọ̀ ìjọba ni kí wọ́n ṣe àtúnṣe àwọn òpópónà ìlú tó ti bàjẹ́. Bákan náà ni kíjọba tún àwọn iléèwé ìjọba ṣe, káwọn ọmọ ìlú lè ní ìmọ̀ ẹ̀kọ́ tó yè kooro. Gbogbo ìlú tó bá ń san owó orí ló ń lẹ́tọ̀ọ́ sí àwọn ohun amáyédẹrùn, gẹ́gẹ́ bí kábíyèsí ṣe wí. Ó
ó fi kún un pé àwọn ìjọba Kwara tàná ṣe àwọn àṣìṣe kan tóun sì fẹ́ kí ìjọba Abdulrasaq ṣe àtúnṣe sí. Ó ní ìjọba àná gbé àwọn ọba tó wà lẹ́yìn ìlú Odò Ọwá gun orí ipò tí ìlú wọn sì ti wà ní ipò kìíní báyìí, ṣùgbọ́n ipò kejì sì ni ipò ọba Odò Ọwá ṣì wà títí di àsìkò yìí. Kábíyèsí tẹ̀síwájú pé àwọn ṣe ayẹyẹ ọdún ìjẹṣu níbi tí olórí yóò ti mú iṣu tuntun lọ sí ọjà láti fi hàn pé wọ́n fẹ́ bọ́ sí ọdún tuntun, torí pé àgbẹ̀ ni iṣẹ́ tí wọ́n yàn láàyò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Tí ọdún bá ti kù ọ̀sẹ̀ méjì ni kábíyèsí kò ní lè jáde kúrò nílùú, tí wọ́n á máa ṣe onírúurú ètùtù tí ọba yóò sì máa lọ gbé idà fún àwọn tó ń bọ Ògún, torí pé lásìkò ọdún yìí ni wọ́n máa ń bọ Ògún tí wọ́n á sì wúre fún gbogbo ìlú kí ìlú lè túbà kó sì túṣẹ́. Ìdá ìlú òní ìṣe ìlú, a wòye pé ibi tá a bá wà ló yẹ ká ṣe. Àwọn ọba tí ó wí pé kò sí nǹkan tó dàbí àṣà, tá a bá tiẹ̀ sọ̀rọ̀ àwọn kan ní Yorùbá lẹ́wù, wọ́n ní Yorùbá lẹ́wù pẹ́. Tá a bá wà ní Róòmù, àwọn olóyìnbó ní ká ṣe bíi Rómà. Tá a bá wà ní ìlú Aká, wọ́n ní ká ṣe bíi káwa náà ká. Ní ilẹ̀ Yorùbá a ní àṣà àti ìṣe tiwa. Ẹ̀sìn ó dẹ̀ yàtọ̀ fún àṣà wa. Àṣìṣe pátápátá ni bí ọba kan bá sọ pé Yorùbá ò ní àṣà tirẹ̀. Àṣà tí tiwa yẹn ó dẹ̀ yẹ ká bójútó, ká lè sọ fún àwọn ọmọ wa kó lè tẹ̀síwájú. Àwọn olóyìnbó ní pé kó má bàa lọ sí extinction. Àwọn kan wà tí ó ti ń lọ sí orí ìgbàgbé, ó yẹ ká dá wọn padà kí àwọn ọmọ wa ó lè ní nǹkan títí wọn. Àṣà ó wà nípa, ó ń sọ nípa ìtàn bí ẹni ó ṣe dìde, bí ó ṣe ń dàgbà, bí ó ṣe ń gbègbè ayé. Àmọ̀ràn mi fún àwọn ọba tí ó bá sọ pé kò sí nǹkan tí ń jẹ́ àṣà, kò ní pé kán dàgbà bá ṣe àròjinlẹ̀ àti àwájinlẹ̀ ọkàn wọn kí wọ́n lè ṣe àtúnṣe tí ó tọ́. Tàbí Ọlọ́run ó ran gbogbo wa lọ́wọ́ o. Nínú àṣà wa, bí mo ṣe sọ pé àṣà ṣe pàtàkì, ọba tẹ́ bá rí tó bá wọ polo tó ń ṣe fàájì káàkiri ní ibi ayẹyẹ. Mo rántí a wà nípàdé àwọn lọ́balọ́ba ní Kwara South láìpẹ́. Àwọn ọba tó wọ bùbá àǹsọ̀rọ̀, kábíyèsí Olúkò tó jẹ́ aṣíwájú ní ẹ̀bùn ọ̀dọ̀ wa níhìn, ó sọ wípé ká ṣe àtúnṣe o, ká lọ gbé agbádá. Ìyẹn ni pé agbádá ni aṣọ Yorùbá tí ọba ó yẹ kó wà nínú rẹ̀. Ó jẹ́ ká wọ bùbá àǹsọ̀rọ̀. Tá a bá wá rí ọba tó wọ polo tàbí sáàtì báyìí, ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé àṣà ti bò, ṣé ti Róòmù àbí ti Ísírẹ́lì? Tẹ bá dé ilẹ̀ Ísírẹ́lì báyìí, níbi tá a ti fi Jésù olùgbàlà, àwọn ní ohun ìbòrí tiwọn. Ẹ̀jẹ̀ nímọ̀ wọ́n yàtọ̀ sí Muslim kan, torí wọ́n á borí àyíká àti agbègbè wọn ló pè fún bí wọ́n ṣe ń wọ aṣọ wọn. Ní ilẹ̀ Yorùbá, ọba ló ní adé. Adé ẹ̀ la fi ń mọ ọba. Ìrùkẹ̀rẹ̀ a fi ń mọ àwọn ìjòyè. Tí ẹ bá ti rí ẹni tó gbé adé lórí, yàtọ̀ fún àwọn onírúurú adé òṣèlú tí ó ti wà ní ìgboro báyìí, bí adé Olúwo, àwọn onírúurú ọba ló ṣáà ti wà. A ní ọba Ògbóni, ṣùgbọ́n tí wọ́n sì ẹ̀ pé náà mọ́ ọba, tí ẹ bá rí adé lórí rẹ̀ náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín. Náà mo kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Mo rò pé a gbọ́ nǹkan tí àwọn bàbá wa tán sọ wípé oh my God, ẹ gbọ́ nǹkan tán sọ. Yorùbá láṣà, Yorùbá lẹ́wà, Yorùbá lẹ́sìn. Bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹ̀kọ́ ń fojú tàbí ẹ bá mi parí ẹ̀ ni. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ká lọ gbọ́ nǹkan tí bàbá wa olóríire yìí tán sọ. Ká tó wá gbọ́ nǹkan tí bàbá wa míì táwọn náà ní irú ìmọ̀ tán ní, ká wá jọ gbé yẹ̀wò síra wọn. Ìyá mi àti bàbá mi, ẹ bá wa pín ètò yìí. Yes, ilé ti tó lọ ní gbogbo ọ̀nà ní díwá mọ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run.
now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa tán wí. ju àáfàá lọ o àáfàá ní bàbá ọba àsìwí ọ̀rọ̀ ni o sí láti lè fi ṣe àpọ́nlé fún àwọn bàbá wa ni o fún àwọn tó jẹ́ àwọn àáfàá wa ni o gbogbo ọ̀nà lọ́ba gbà ju àáfàá lọ o gbogbo ọ̀nà lọ́ba ló fi ní àṣẹ lọ́wọ́ ju àáfàá lọ o àáfàá ìmáàmù ìlú ó jẹ́ ọba lórí gbogbo mùsùlùmí ìlú yẹn ni o kì í ṣe ọba lórí kírísítẹ́nì o kì í ṣe ọba lórí oníṣẹ̀ṣe o kì í ṣe ọba lórí gbogbo aráàlú o ìmáàmù ìlú jẹ́ ọba lórí kíni lórí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èmi ni camp president tàbí ká sọ pé pọ́ọ̀pù ó jẹ́ ọba lórí àwọn kírísítẹ́nì tí ń bẹ ní ìlú yẹn ni o pọ́ọ̀pù kì í ṣọba lórí mùsùlùmí o pọ́ọ̀pù kì í ṣọba lórí oníṣẹ̀ṣe o pọ́ọ̀pù jẹ́ ọba lórí àwọn ẹlẹ́sìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àràbáwo ìlú ó jẹ́ ọba lórí àwọn aláwo inú ìlú yẹn ni o kì í ṣe lórí kìrìsìtẹ́nì kì í ṣe lórí mùsùlùmí o ní inú ẹ̀sìn kọ̀ọ̀kan aṣáájú ẹ̀sìn kọ̀ọ̀kan yẹn wọ́n jẹ́ ọba lórí ẹ̀sìn wọn lórí àwọn ẹlẹ́sìn wọn ni o ọba ìlú wa jẹ́ ọba ìlú ó jẹ́ aláṣẹ lórí gbogbo ẹ̀sìn tí bẹ nínú ìlú ẹ̀. God bless you. ọba ìlú jẹ́ aláṣẹ. God bless you. ó jẹ́ ọba lórí gbogbo ẹ̀sìn tí ń bẹ nínú ìlú ẹ̀. ọba ìlú jẹ́ aláṣẹ ọba lórí ẹ̀sìn mùsùlùmí tí ń bẹ nínú ìlú ẹ̀. ọba ìlú jẹ́ aláṣẹ ọba lórí gbogbo kìrìsìtẹ́nì tí ń bẹ nínú ìlú ẹ̀. ọba ìlú jẹ́ aláṣẹ ọba lórí gbogbo oníṣẹ̀ṣe tí ń bẹ nínú ìlú ẹ̀. ọ̀nà wo wá ni àáfàá fi ju ọba lọ? ọ̀nà wo ni pásítọ̀ fi ju ọba lọ? ọ̀nà wo ni oníṣẹ̀ṣe fi ju ọba lọ? àpọ̀nlé lásán ni pé àáfàá bàbá ọba kọ́pọ̀lọpọ̀ àáfàá mi ọmọ máa ríra rẹ̀ pé mo ju ọba lọ ó ju ọba lọ ó ju ọba lọ o má ríra rẹ̀ pé a ti sọ pé àti bàbá máa ń gbọ́ pé àáfàá ni bàbá ọba tẹ́ bá ń sọ pé àáfàá ni bàbá ọba wọ́n kàn fi ń ṣe àpọ̀nlé fáwọn àáfàá wa ni o. àdúpẹ́ lọ́wọ́ àáfàá Abdulhakeem tó máa ń pè wọ́n ní àáfàá Yorùbá Nation. Ẹ gbọ́ àlàyé yẹn. Wọ́n ti wá fẹ́ mú gẹ́gẹ́ bíi wípé ẹ máa gbọ́ máa gbé wá ẹ máa gbọ́ yẹn. Nǹkan tó jẹ́ pé wọ́n fi ń ṣe àpọ́nlé ṣẹgbọ́n wọ́n ti wá fẹ́ sọ di àṣà àti ìṣe. Who does that? Ó dàbí pé kan ní king lọ́nà ní Saudi Arabia. Kan wá sọ wípé torí wípé okay ẹ jẹ́ ká lò báyìí ní Dubai Emirates wípé torí wípé wọ́n ti ní temple fáwọn àwọn tó ń jó lórìṣà. Yes, wọ́n ní mọ́ṣáláṣí fún mùsùlùmí, wọ́n wá ní church fún kristẹni, èyí tó bá wù ẹni kó wọ̀ láti prayer mi. Nísìnyí kán wá máa sọ wípé ìgbà tó wá yá o torí pé àwọn christian wọ́n dẹ̀ ń fa ìdí àwọn ń pọ̀ nínú ìlú yẹn wọ́n dẹ̀ wá ń lo king ńbẹ̀ kán wá sọ wípé àwọn christian tó wá ń pọ̀ yẹn o nísìnyí ńkọ́ o pope òun ni ọkọ pope tiẹ̀ ti ṣe kinní jù. Àwọn reference tán wà níbẹ̀ tán gbé wá síbẹ̀ o àwọn ni bàbá king tán ń lò nínú ìlú yẹn. Ẹ jẹ́ digest àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká jẹ́ kógun mí, ẹ jẹ́ ká jẹ́ kógun mí. Àwọn tó ń fi ọwọ́ òsì tó fi ń júwe lé bàbá wọn, àwọn tó ń ta nǹkan ní wọn tó ń ta lọ́pọ̀, tó ń ta ní buy one a ní 100 a máa fún yín ní free. Ẹ jẹ́ ká sáré lọ síbẹ̀, ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí àwọn sọ. Pé síwájú ìjọba lọ́jọ́ káwọn ọba ẹ̀rọ máa ṣe abáṣubàṣu ìyẹn lọ jẹ́ ọlọ́run nípè ọlọ́jẹ́ pé ọlọ́run ìpè tọ́lọ́run pè pé ẹ wá tẹ́ bá ti lágbára ẹ wá ṣe hájì
ọwọ́ adé ọba kan wá ń fún kwérì, pásítọ̀ ń fún kwérì, pásítọ̀ ń fún ìmáàmù mùsùlùmí ní kwérì. Ṣé Ṣọ̀ún, ìwọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ó ti gbàgbé wípé wọn èbí àwọn bàbá inú Christianity, ìlú Ògbómọ̀ṣọ́ ò tí ì gbúrò Christianity church. Ọba Gandhi, ọba Ògbómọ̀ṣọ́ ló ń bá wí bẹ́ẹ̀ yẹn wípé ìwọ torí pé ìjà ti wà láàrin ọba àti ìmáàmù, ń kílèmù ẹ̀ ń sìn wípé ìmáàmù ju ọba lọ. Gẹ́gẹ́ bí Afala Abdulhakeem tán ti sọ, àpọ́nlé fún fídíò yẹn kọ́ ni mo lò, torí ó ń ṣàlàyé dáadáa, wọ́n ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yẹn wípé reason tó jẹ́ bẹ́ẹ̀, tó bá lọ sí mosque àáfà ló máa kírun fún, tó bá lọ sí yid àáfà ṣá ló máa lead, ló máa kírun, ìgbà tó jẹ́ pé àranjúrànà gbé fún wa. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kó lè wà nínú culture yìí pé ìwọ tó bá fẹ́ ṣèṣẹ̀ṣe ìwọ ni kó jọba. Bọ̀ ìgbà tó bá náà ti ń lọ sí yid tó dẹ̀ jẹ́ pé àáfà ló máa lead ẹ̀, ó máa forí balẹ̀ lẹ́yìn àáfà náà ni. Nǹkan tó ń ṣe sọ wípé àáfà ni bàbá ọba nìyẹn. Nǹkan tó jẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n fi ṣe bí àpọ́nlé, òun làwọn eléyìí tí wàá mú tán ti wá step tán gbé stamp lé lórí, tán rí dínkù àwọn ọba wa. Ní UK yìí bá ṣe wà yìí, ọba ìbá lórí ohun gbogbo. Tí àwọn olóṣèlú tán bá ṣe lọ tán bá ṣe bọ̀, wọ́n ì máa gbé padà wá sí ọ̀dọ̀ ọba wọn. Ìgbà tí Queen Elizabeth wà láyé bọ́n yín ṣe nìyẹn. Kó tó di pé Queen Elizabeth débẹ̀ bọ́n ṣe ń ṣe nìyẹn. Lẹ́yìn ìgbà tí Queen Elizabeth tóun náà papòdà, bọ́mọ ẹ̀ tó wà ńbẹ̀ náà, King Charles bó ṣe wà ńbẹ̀ náà, ẹni tó sì wọlé nínú month July 2024 tá a wà nínú ẹ̀ yìí, kó tó di wípé ó máa bẹ̀rẹ̀ láti máa ṣe òfin, ó máa kọ́kọ́ lọ síbẹ̀ náà láti lè lọ jókòó sí round table. Àwọn ọ̀fà wo ló gbé wá, àwọn wo ni King fẹ́ yọ kúrò, àwọn nǹkan ló wà nílẹ̀ tán fẹ́ fi kún, advice wo ló fẹ́ gbà á. Wọ́n wá tọwọ́ sí wa lójú ni. Àwọn pípù yìí náà pẹ̀lú àwọn ló ń darí àwọn ìjọba Nàìjíríà. Àwọn mú tiwọn, àwọn ń pọ́nlé, wọn ò tí ì sọ pé àwọn ò ní King mú, títí di báyìí ń sọ̀rọ̀ àwọn ṣáàṣì reserve tiwọn. Now ẹ jẹ́ ká ì máa gbọ́ lọ, ẹ má jẹ́ ń wọnú ẹ̀mí bẹ́ẹ̀ yẹn. Islam ṣáájú Christianity wọ Ògbómọ̀ṣọ́, só ti gbàgbé ni. Islam ẹsẹ̀ bẹ́ẹ̀ yín mẹ́rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, à ń bá yín ṣe ni. Ẹ̀yin náà ṣàgbọ́, ó ní Islam ṣíwájú yín wọ̀, that means ó wọ̀ ni, ó wà ni. Islam ò kì í ṣẹgbẹ́ Kristẹni bẹ́ẹ̀ yẹn, ó wọ̀ ni. Àwọn méjèèjì wá gẹ́gẹ́ bí àlejò ni. Wọ́n wá bí Fúlàní tó wá gẹ́gẹ́ bí àlejò tó wá ń padà di onílé. At the end of the day, àlejò tí ò bá dẹ̀ lè gba nǹkan tí àwọn onílé sọ, ó máa padà ṣe bó ni. Ó lè má jẹ́ láyé ìsinyìí o, but táwọn people tó bá ń continue lọ báyìí, báwọn youth wọ́n bá ṣe ń deal pẹ̀lú àwọn tó pera wọn ní olóṣèlú yẹn, bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ìgbà tiyín náà ń bọ̀ tó máa jẹ́ wípé yálà kó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ pè ní mosque, church, ilé ìjọsìn, anything yẹn tó máa sọ di ibi tó máa ti máa ṣiṣẹ́, tó máa sọ di factory, ọ̀ tó máa fi ṣe charity home, tó máa ní kó ní kálukú yín kẹ́ ẹ máa ṣe gbogbo Ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe máa sí nínú ilé yín. Sorry to say, because gbogbo wàásù, gbogbo preach tẹ́ ń preach kò so èso rere mi ò kó jẹ́. Tó bá so èso rere, ó yẹ kí Nàìjíríà kó dájú bẹ́ẹ̀ yẹn lọ. Tó bá jẹ́ pé ó so èso rere, ó yẹ kó dájú bẹ́ẹ̀ yẹn lọ. Ó yẹ kí ìwà àbàjẹ́ kó máa dínkù, kàkà kó sàn lára ìyá àjẹ́, ó fojoojúmọ́ ń bí obìnrin. Ẹ jẹ́ ká continue. Àgbẹ̀ Islam sábẹ́ yìí. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ti rọyìn lóyè àṣetọ́lọ́ fẹ́ náà pa kwérì yìí. Ìjọba ti rọyìn lóyè, ìjọba lóde yíṣù kwérì. Fundamental human rights àbí freedom of religion.
ẹni tó lòfin Nàìjíríà constitution ni tí wọ́n bá ṣòfin kan láàfin tó bá tako Nàìjíríà constitution náà lọ wà níbẹ̀rẹ̀ wípé ẹni constitution ti bá ń bẹ ẹni tó bá rí ó ṣe tó bá ti tako òfin federal government yìí ẹgbẹ́ dànù ara fundamental human right ìmáàmù àti freedom of religion rẹ̀ iná lòun yíṣù query lè lórí tó tako fún ìwọ́de ń bẹ táwọn aráàlú rẹ̀ ṣe àtàwọn ará ilé yìí wọ́n láwọn ọgọ́ ọmọ ìwọ̀sọ̀hún pé ìsọmọlé àwọn padà ẹ̀kọ́ bá wọn yọ ó tí wà á jókòó ọ̀nẹ́sẹ̀ ó ṣé wọ́n lè kọ́ máa yíṣù query àbí wọ́n yíṣù query fún ọ ìmáàmù ìṣẹ́gbẹ́ rẹ̀ o níbi tó ọba ti já àfà tí wọn náà já àfà ọba tó gbà pé ọlọ́ọ̀yọ́ kankan tó sì pé ààrẹ mùsùlùmí tó sì wẹ́sìn ní ìbí Ìwó ló ti lè jẹ́ bàbá ìmáàmù àmọ́ níbẹ̀ ìmáàmù ni bàbá ọkàlùkù ẹ̀yin mùsùlùmí ẹ̀ ní olórí kankan nílùú Ògbómọ̀ṣọ́ ju Dr. Taliatu Yunus lọ kí ló sọ ohun lórí yín o. ṣẹgbọ́n ṣẹ́rí bó ṣe ń yẹ̀yẹ́ orí adé ṣẹ́rí bó ṣe ń yẹ̀yẹ́ orí ìtẹ́ ṣẹ́rí bó ṣe ń yẹ̀yẹ́ àwọn ancestors wa tẹ̀dẹ̀ ń gbé ti ìlú bòmíì ga ti ìlú bòmíì tẹ̀ ń gbé ga yẹn kó wá jẹ́ pé a rí wípé òkè pẹ̀lú bó ṣe jẹ́ òun ló fún wa ní títì àmàníà èrè tó wà ń bẹ̀ yẹn pọ̀ o òun ló fún wa ní ọ̀nà òun ló tiẹ̀ jẹ́ kí wọ́n rí àwọn ọmọ kan ṣe é wò wípé òun ló jẹ́ wípé káwọn ẹlòmíì kan lọ ṣe course 8 years lọ́hùn kan padà dé pẹ̀lú ọwọ́ òfìfo kó jẹ́ pé owó tó máa fi fẹ́ yàwó fún wọn gan àwọn ẹbí ṣẹ̀ṣẹ̀ máa dání. wọ́n ló ṣàtò lè gbé mi ṣe bí bó ṣe bá mi. ẹ̀yin lẹ máa jẹ́ kán máa sọ̀rọ̀ because a lè máa wò yín báyìí. orí àpèrè wa òun lẹ ń bàjẹ́ òun lẹ ń sọ̀rọ̀ sí anyhow. orí àwọn bàbá wa àwọn ancestors wa tó ń sọ pé torí pé èèyàn kan kéwú bí ìgbà tó jẹ́ pé kán ní ẹ̀yin Saudi Arabia àwọn onífá wọn wá gbà yín lálejò ẹ má respect ọba Saudi mọ́ Ọ̀rúnmìlà òun ni ṣó possible ṣó lè ṣẹlẹ̀ wọ́n bá èèyàn sùn kan kúkú wọn fàtàn ní ìyá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni bọ̀ ìgbà náà díẹ̀ báyìí ló kù eléyìí ìmáàmù yìí àti ọ̀gá ẹ̀ yìí ẹ jẹ́ ń gbé ọ̀gá ẹ̀ yìí wá tó ń dúró wípé Yorùbá ò ní rójú kò ní ráyè ó ń dín ọjọ́ kan fún yín lọ́jọ́ títí òní tó jẹ́ pé àwọn ọmọ tó ń bọ̀ tó ń dìde bọ̀ nǹkan tó máa fojú yín rí ọjọ́ náà dín kan lẹ́nu. ọmọ bá bá Ṣàngó sòrò Ṣàngó kó gbé ọ̀gá káwọ bí ó sì gbé ọ̀gá ọmọ bá gbóògùn sòwò yáwó gbóògùn ó sì gbé ọ̀gá. tó bá bá Ògún ṣòwò tó bá bá Ifá òun ní àwọn àpèrè tí wọ́n wà yẹn òun làwọn bàbá ẹ̀ ló bá ṣe òwò tó fi gbé wọ̀gá débi tó wà yìí because lára ẹ̀jẹ̀ wọn ni ẹ̀yin kàn jẹ́ ọmọ ọsàn tó ń kó pópó báyẹ ẹ̀ ni òun ni ọ̀rọ̀ brọ́dà wa yìí àti brọ́dà wa ìkejì tó wé láwà ni àti brọ́dà Rasheed yìí náà. tó mo rò yí pé kò sí bó ṣe lè kí oríkì Ìwó tó àyàfi tó bá lọ change gbogbo oríkì yìí wọ́n máa sọ odù tó tẹ ibi tí wọ́n ń sọ yẹn wípé tó bá gbójúlé kinní kan kó wo bó máa ṣe gbé ẹ̀ga ó gbé àwọn ìran ẹ̀ga títí di bó ṣe wà yìí ni ẹ̀jẹ̀ yẹn ló wà nínú ẹ̀ títí di bó ṣe wà yìí. àwọn tẹ̀tẹ̀ tí torí ẹ̀ tẹ́ ń ba ti yín jẹ́ yìí ọ̀n rí yín ọ̀n mọ̀ yín ọ̀n tí ẹ̀ fẹ́ mọ̀ yín ọ̀n fẹ́ súnmọ́ yín tó rán rí yín gẹ́gẹ́ bí wípé ẹ̀ tí ẹ̀ ṣèyàn ẹ tún wọ̀sì ju ẹrú gan lọ tí nǹkan míì bá wà gan tó rán tún máa láìka já ju ẹ̀yin dúdú lọ. a ní ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi téèyàn bá wá fi ẹnu lọ máa bẹ́sìn táwọn náà ń ṣe ta ló wá jẹ̀bi
ta ló jẹ̀bi ṣáwọn kọ́ lọmọ ọsàn tó ń kó pópó báyẹn tàbí àná yìí sọ ibi táwọn náà lọ tán pa kájà èmi náà ti lọ bẹ̀rẹ̀ tán lọ pa kájà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ kí ló ń rì mọ́ bẹ̀ àwọn ancestors wọn náà lọ sọ wípé ìgbàgbọ́ náà ni nà músẹ̀lúbà tàbí mísẹ̀líbà tàbí yà tí gbogbo wa tá à ń lọ tó bá lọ sí àjì tó bá ti lọ bẹ̀ ò tí lọ sí àjì kí ló ń ṣe ń bẹ̀ ajá ẹ̀gan ò lè ní kó sùn bẹ̀ tó bá wà nínú ilé ẹ̀ wáì nìkan lọ tún ṣe náà orí àtàn everybody ń sùn ṣé yẹn ò kí ń ṣẹ̀ṣẹ̀ ṣe wọn come on ṣé yẹn ò kí ń ṣe ìṣẹ̀ṣe wọn tó bá ní ká lọ gun òkè ibì kan tàbí ká lọ sọ̀kò fáṣetán ṣé yẹn ò kí ń ṣe ìṣẹ̀ṣe wọn ó mà ga o ọkọ sí bá wọn ṣe lè pọ̀ ẹ máa rọmọ àlè ẹ dẹ máa rọmọ ọkọ irú gbogbo eléyìí ọmọ fi mọ ọmọ àlè àti ọmọ ọkọ gbogbo wa pátápátá lóníṣẹ̀ṣe gbogbo wa pátápátá lóníṣẹ̀ṣe according to nǹkan tó mú Islam délẹ̀ ṣùgbọ́n sọ pé 30 kinní kan tàbí 100 kinní kan ìkànnì méjèèjì ní òòṣà tó wà nínú Káàbà kó tó di pọ́n rìsáàbù ẹyọ kan wọ́n kó gbogbo ẹ̀ kúrò. àìmọye nítorí oníṣẹ̀ṣe náà tí ò forí balẹ̀ fún nǹkan kan tó jẹ́ pé orí ẹ̀ lẹ́lẹ́dàá ẹ̀ tó bá dẹ̀ forí balẹ̀ náà àwọn èèyàn kan wà nínú Islam tó jẹ́ pé tó bá máa forí balẹ̀ wọ́n máa fòkúta síwájú wọn nínà ìwọ ò ṣe ní kí gbàgbọ́ ẹ mú ẹ lára dá nínú Ògbómọ̀ṣọ́ tàbí bolólóhùn wà níbi tó wà kí wọ́n máa lọ síbẹ̀ yẹn tí ò bá jẹ́ pé ṣẹ̀ṣe kan náà nìwọ náà lọ ṣe mí bọ̀ àwọn kan wà tó jẹ́ pé ẹ ní ìdá tí bá wọn máa sọ̀rọ̀ jù bọ́ ó yẹ kéèyàn tún máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan because most people ẹ mọ̀ ẹ pé wọ́n ponú bọ̀ àwa yìí náà ti wà ń bẹ̀rẹ̀ bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú tẹ́ bá jẹ́ mùsùlùmí gidi àwọn eléyìí náà ń kó kinní o because ó ti dé ojú ẹ̀ à ń láti padà appreciate àwọn ancestors wa ìgbà tó jẹ́ pé ní ojúmọ́ kan àdúrà tí a fi ránṣẹ́ sí àwọn ìlú tá a gba ẹ̀sìn wọn tá a dẹ̀ ń fi èpè ránṣẹ́ sí orílẹ̀ wa báwo ni ilẹ̀ yẹn ṣe fẹ́ dá gangan báwo ló ṣe fẹ́ gbè wá báwo ni àwọn spirit tó wà ń bẹ gan báwo nínú wọn ṣe fẹ́ dùn ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ipa àkóbójú ọjọ́ ṣeré èso rere lélẹ́yìí ìyẹn ni àáfà Abdulhakeem nínú ọmọ Yorùbá àti àwọn àáfà àti kábíyèsí tán ṣe àlàyé ó ti bẹ̀rẹ̀ sí ní dìde ó ti bẹ̀rẹ̀ sí ní gbèrú ọ̀n ní borí wa àwọn òyìnbó ti wá borí nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́n orí ṣe kò wọlẹ̀ náà kò yẹ ká gbúrò nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe wa mọ́ bọ̀ torí pé orísun wa ni ó gbẹ tì wọ́n fẹ́ kó gbẹ tì wọ́n fẹ́ kó gbẹ tì kó jẹ́ yẹn lásán gan la face ilẹ̀ Yorùbá máa lówó gbọ́n nǹkan tí kábíyèsí yẹn sọ ni ó ní ìwọ tó bá ní aṣọ eégún nínú ilé yín máa kó bọ̀ ń sìn kí wọ́n máa bìkọ́ ibẹ̀ yẹn máa dowó fún tourist center ló máa fi ṣe àwọn èèyàn máa fowó wá máa wò gbogbo àwọn tó máa ń ṣe ọdún yẹn tó bá yẹ pé Nàìjíríà lè sponsor ni kán sponsor wọn kó jẹ́ pé lọ́dọọdún ẹ mọye táwọn yẹn group yẹn tó máa rí ẹ mọye tax tó máa wọlé ságbo ìjọba wọ́n mọ̀ wípé tó bá mú nǹkan yẹn wọnú ìjọba wọn àṣírí àwọn máa bẹ̀rẹ̀ sí ní máa tú tó máa di wípé àwọn pípù yìí náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa di wípé tẹni tó bá fẹ́ ṣe kinní kan ẹ wá fi Ògún búra ẹ wá fi nǹkan kan búra tó hàn dẹ̀ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ láéláé. wọ́n kí wa lẹ́ẹ̀kan sí Àkóbójú Ọjọ́ ṣeré ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò God bless you. orúkọ tèmi ò tí ì padà mímọ́ yín àbúrò yín olólùfẹ́ yín lórí Capital Show àyè ọpẹ́ yọṣẹ ọlọ́dọ̀ tì yín náà orí ìkànnì Àjùlọ TV òun la wà yìí àwa ya lò ní àwa láti orí ìkànnì
Dr. Zabby Talk Show láti wá yá ìkànnì yìí lò fún ìgbà díẹ̀ náà ni. Ẹ̀yin tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe so that anytime tá a bá ń ṣe program ẹ lè máa rí notification. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí mọ̀ wá lórí Dr. Zabby Talk Show ẹ type ẹ̀ náà síbẹ̀ Dr. Zabby Talk Show. Zabby ó jẹ́ capital Z ABBY Talk Show. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Ọ̀rọ̀ wa dayọ̀ ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni àní sín pẹ̀lú òkú ẹ̀. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá tán dúró tán wípé àwọn iṣẹ́ ẹ̀sìn wọn bẹ́ẹ̀ náà ni àṣà àti ìṣe wa kò gbọdọ̀ parun. Ojú wa gbé wa kò ní ibi ọ̀dàlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá ni mí, Yorùbá nìran. Bíbẹ̀ la máa mẹ́tò wá sópin sí ní ọjọ́ títí òní. God bless you. Bye for now.